mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún kí n fi sí ẹ wo ẹlòmíì ẹ má dààmú ara yín ntó kóso igùnba ntí ó jẹ ni kí ni mo pè é ntí ó jẹ ẹ ní nǹkan jíjẹ yìí lágbára o nǹkan jíjẹ tá a jẹ tá a mu tá a wọ̀ tá a ṣe nǹkan kan kò sẹ́ni mọ́ndàlóògùn kò sẹ́ni tí ó fẹ́ gun mọ́tò ntọ́sẹ̀ lómi ìdóńbí díà ntá jẹ ni o ẹ gbọ́ tí o ní eléyìí ọ̀dà ẹni tó ń ọ̀dà kílẹ̀ wá fi á máa jẹ gan ṣé pa wá ni. àwọn là ń pè ní àwọn tí shubuhat wa shahawat ṣáwà owó adùn iyì adùn kan máa rọ gírígì lọ́dọ̀ rẹ̀ yóò ní njọ́ àti bẹ̀rẹ̀ alukọ sí mọ́sálásí kúrí àmọ́ alukọ lọ́nà ẹjẹ́ adásá látúlẹ̀ kárí nǹkan jẹ àwọn tí wọ́n máa wálukọ wọn ní ahun bàbá bẹ̀rẹ̀ wákà lásàlátù àwọn obìnrin ọmọ túgbà nù bàbá bẹ̀rẹ̀ sí dá wákà fún wọn ó yẹ pé alukọ ní ọ̀nà àmọ́ dásàlátù lẹ̀ nítorí kíní ìlà jẹ ẹ dákun ẹ̀yẹ lálùkọ yìí ni ẹ máa mú wálùkọ o. àwọn sàbẹ̀ ọ̀làhùn ẹ má làhùn àwọn àfa àti bá ń ṣe alukọ fún yín ẹ máa ṣe kíní máa bùn wọn ní nǹkan ẹ máa tọ́jú wọn kò sí láì fi bí wọn ni ẹlòmíì gan tó fi àdàlù súnà àhùn ni mọ́lẹ́ tó tó ń bí pé tó jẹ́ máa wá gan sheikh mọ́lẹ́ ìgbòho mu níbẹ̀ ni mi ẹ máa bá hùn nù àwọn tí sì ń ṣe dáadáa náà wà nù yín ọlọ́nkọ́ sako wálé sàn rí ọlọ́nkọ́ sako wálé sàn má tó di pálọ̀ sóní ìbéèrè owó kọ́ máa sin lọ́hùn lọ́ọ́ sin lọ́hùn torí ọlọ́hùn bàbá sì kànáwó ìwọ náà tọ́ bàbá kó o ṣe kí ni kò mú wa ẹ̀yin náà tẹ̀ tọ́jú àwọn àfa mi mọ̀ pé rọ́ọ̀lù òun pa àmọ́ nítorí tó wọ́n jẹ bó wọn bá kúrò òun ò ní rí owó òun ò ní rówó náà ló bí jálàbí náà ẹ̀yin náà ló bá lòdì súná náà bá ti fẹ́ kẹ́ mọ́ ẹ̀dẹ̀ bá mọ́ wá wọ́n sì fi yín há para wọ́n ní ẹni ṣe ó tún bá àrèrè jẹ́ tọmọtọmọ ẹni ṣe ó tún bá àrèrè jẹ́ tọmọtọmọ tani ò fẹ́ jèrè tọmọtọmọ kálukọ́ masari sanwó tọrọ fẹ́ jèrè ó fẹ́ kọ́ ma náà ó segin ni ọba ìtẹ̀mọ́ wa wọn ni ẹni ṣe ó tún bá àrèrè jẹ́ akórè délé ẹni ṣe ó tún bá àrèrè jẹ́ akórè délé. torí àwọn bọ́ìsì àtàwọn obìnrin tí èsì lọ́kọ́ nù ó èyí tó bá lọ́kọ́ tó ti bímọ wọ́n ti ṣe tiẹ̀ àwọn bọ́ìsì tí èsì níyàwó tó lè lọ́kọ́ tó lè bímọ wọ́n ti láwọn kó lè yọ ọlọ́tọ̀ lọ́sì gbọ́dọ̀ eléyìí ń tó gbé dábìlì alẹ́ ntí ó segin ni òun là ń pè ní shahawat ẹlòmíì iyì tí ń rí dìbìdì a kò lè filẹ̀ o iyì tẹ́lómi ní dìbìdì a kò lè segin ni filẹ̀ baba dé gidigidi ẹ dádìyà baba abadé bí wọ́n ti ń dádìyà fún sẹ́wù mi kọ́ wa ní ti ń ṣe ọ̀dà ọba nínú kàlẹ́ ọ̀pá ọ́ torí o pé eléyìí fẹ́ dojú yìí bolẹ̀ irú àwọn eléyìí ń ṣùgbọ́n aṣáwátì ní í ṣe wọ́n ní tí wọ́n jẹ tí wọ́n mú tí wọ́n ná tí wọ́n lò iyì tí wọ́n ń rí wọn ò fẹ́ kí yìí ó kú ní walillahil izzatu walirasulihi walilmu'minin. walillahil izzatu walirasulihi walilmu'minin. ọlọ́run ní da yìí bò yan ẹni tọ́lọ́wọ́ bá da yìí bò lè rí ọlọ́run lọ lásìkí sẹ́rẹ́ yìí náà tẹ́ bá dúró síbi tọ́lọ́run wí ẹ̀yìn àfa tẹ́ ń fi bídíà jẹun léríṣiríṣi yín tẹ́ wà ń lò ó pọ̀ gan léríṣiríṣi ní bídíà tó wà ń lẹ̀ yìí tí wọ́n dé léríṣiríṣi lẹ̀ láti máa fi rí owó ẹ lọ wàhálà wastaqamu ala tariqati la asqaynahum ma'an ghadaqa bẹ́ẹ̀ bá dúró dédé ẹ̀rọ owó á sì kí ọwọ́ ọlọ́lọ́wọ́ ẹni tọ́lọ́ ń bá wù ní í ṣe fún kulillahumma malikal mulki tó yóò tẹ àbíkíní. kulillahumma malikal mulki tu'til mulka man tasha. ní dalọ́lá. wa tanzi'ul mulka mimman
ọlọ́run bá ti من dẹ́rẹ́ mi lọ́la تشاء tí ó máa lò ọba mi àgbà lọ́wọ́ rẹ̀. وتعز من تشاء iyì ọwọ́ ọlọ́run lọ́wọ́ وتذل من ẹni تشاء tí ó yẹpẹrẹ lọ́ni ó yẹpẹrẹ rẹ̀ bí yẹn ní بيدك kàlàkà الخير ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo orí wa ọlọ́dà kọ́sà sórí إنك fún wa على كل ọlọ́run شيء sórí fún wa قدير ọlọ́run sórí fún wa. آمين اللهم إنا نسألك إيمانا صادقا وعلما نافعا ورزقا واسعا ولسانا ذاكرا شاكرا وقلبا خاشعا وبطنا صابرا وتوبة قبل الموت ونصيبا ومغفرة بعد الموت يا عزيز يا غفار يا رب العالمين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا واجعل علمنا حجة لنا لا